ìjà ó ti dé ní báyìí ó sì ti bẹ̀rẹ̀ gidi ní ìpínlẹ̀ Ọ̀ṣun láàrin gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun tó tún jẹ́ mínísítà ọ̀rọ̀ ààbò nílùú àná lórílẹ̀‐èdè yìí ọ̀gbẹ́ni Abdulrauf Adésọjí Aregbesola àti gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun lásìkò yìí gómìnà Nurudeen Jackson Adémọlá Adeleke tó sì jẹ́ pé níṣe ni ọ̀rọ̀ náà ni ó ti ń jẹ́ kí agbo òṣèlú ìpínlẹ̀ Ọ̀ṣun kó gbóná janjan pẹ̀lú bí ètò ìdìbò gómìnà ìpínlẹ̀ náà bó ṣe ń súnmọ́lé lọ́dún 2026 tó ń bọ̀ lọ́nà yìí. ẹ̀rọ ti wípé gómìnà Adémọlá Adeleke ti ìpínlẹ̀ Ọ̀ṣun ó ti ń lo ọdún kẹta lọ lórí àlééfà báyìí ìyún lẹ́yìn ọdún 2022 tó gbàjọba tó sì jẹ́ pé ọdún tó ń bọ̀ ní sáà ìjọba àkọ́kọ́ ẹ̀ yóò parí èyí tí yóò jẹ́ kí wọ́n ṣètò ìdìbò míì ní ọdún 2026 náà. ṣá o ọ̀pọ̀ èèyàn ló gbàgbọ́ wípé ìdí tí Adémọlá Adeleke tó fi jáwé olúborí lọ́dún 2022 tó lé odidi gómìnà tó wà nípò àti ẹgbẹ́ òṣèlú ẹ̀ APC yan gómìnà àná ní ìpínlẹ̀ Ọ̀ṣun Alhaji Igboyega Oyètọ́lá tó lé wọn kúrò lórí àlééfà ó ní àtìlẹ́yìn àti ìrànlọ́wọ́ tí gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun Abdulrauf Aregbesola tó ṣe fún un nítorí pé àárín Aregbesola àti bàbá àṣàlẹ̀ òṣèlú ilẹ̀ Yorùbá nígbà náà tó ti di ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà báyìí yan ààrẹ Bọ́lá Ahmed Tinubu àárín wọn dàrú nítorí pé Aregbesola kò fẹ́ ṣàtìlẹ́yìn fún Oyètọ́lá tó sì jẹ́ wípé eléyìí gan la gbọ́ pé ó jẹ́ kí Aregbesola kó ṣàtìlẹ́yìn fún Adeleke tó fẹ́ jáwé olúborí mọ́ APC àti Oyètọ́lá lọ́wọ́. ṣá o látìgbà náà ní àjọṣepọ̀ gidi ti wà láàrin Aregbesola àti Adeleke tí Adeleke máa ń fọn eré Aregbesola gẹ́gẹ́ bí ẹ̀dá dáadáa tó gbìyànjú fún ìpínlẹ̀ Ọ̀ṣun ṣùgbọ́n ní kété tí Aregbesola rí i pé Adeleke ó ti lọ ṣèpàdé pẹ̀lú Tinubu ọ̀tẹ̀ tí wọ́n sì ti jọ panupọ̀ pé Adeleke yóò darapọ̀ mọ́nú APC níṣẹ́ lọ̀rọ̀ yìí ìlànà àgbọ̀ pé ló dùn Aregbesola tó bínú bíi pé Adeleke dalẹ̀ àti wípé kò yẹ kó lè lọ sásẹ́yìn Tinubu ọ̀tá òun. eléyìí gan ló jẹ́ kí Aregbesola náà wá kéde wípé láti àsìkò yìí lọ pẹ̀lú bóun ṣe ti darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú ADC tóun sì tún ti jẹ́ akọ̀wé wọn báyìí àwọn ti ṣetán àwọn ti múra láti gba ìjọba kúrò lọ́wọ́ Adeleke lọ́dún tó ń bọ̀ àti wípé àti APC ni o àti PDP ni o àwọn kan ni yóò ṣèjọba ìpínlẹ̀ Ọ̀ṣun lọ́dún tó ń bọ̀. ọ̀rọ̀ yìí gan-an ni ó bí gómìnà Adémọlá Adeleke nínú tó fi bínú fún Aregbesola lésì èsì tó sì fún Aregbesola yìí ó ti di wàhálà ó ti di yánpọnyánrin ní ìpínlẹ̀ Ọ̀ṣun. nínú àtẹ̀jáde tí agbẹnusọ Adeleke Malam Rasheed Ọláwálé fi síta lórúkọ ẹ̀ inú ti jẹ́ kó di mọ̀ pé ọ̀rọ̀ kò tọ́ sí ẹnu Aregbesola wọn ni bàbá ní bí ìrẹsì bá ń pàkúta ṣe ẹnu oníbàárà ló wá tọ́ sí ni. ó ní Aregbesola ní ìjọba ẹ̀ ló burú jù nínú ìtàn ìpínlẹ̀ Ọ̀ṣun nítorí pé ó báyé àwọn òṣìṣẹ́ jẹ́ yàtọ̀ sí pé kì í rí owó oṣù òṣìṣẹ́ san. ó ní kò tó sí ìdàgbàsókè kan tí Aregbesola tó mú wọ ìpínlẹ̀ Ọ̀ṣun. wọn ní kó wá wo nǹkan tí Adeleke tó ti sáré gbéṣẹ́ láàrin ọdún mẹ́ta ó láyàn fẹ́ ìlú ìní Adeleke tó sì ní Aregbesola tí ìjọba ẹ̀ burú jù yóò lulẹ̀ lọ́dún tó ń bọ̀ àwọn yóò sì fẹ̀yìn ẹ̀ janlẹ̀ nínú òṣèlú. ọ̀rọ̀ yìí ó ti ń jà rìnrìn ní ìpínlẹ̀ Ọ̀ṣun o tó sì jẹ́ pé àwọn ọmọlẹ́yìn Aregbesola àti Adeleke wọ́n ti ń ju bọ́ǹbù ọ̀rọ̀ lura wọn látìgbà náà dàsìkò yìí.